irú èèyàn tí Fúnkẹ́ Akíndélé jẹ́ nìyí. Ọkùnrin kan tú àṣírí tẹ́nikẹ́ni ò mọ̀ nípa Fúnkẹ́ Akíndélé. Ẹ wá wo ohun tí Emmanuela ìyàwó K1 The Ultimate ṣe fún ọmọ Bísọ́lá Badmus tó mú káwọn èèyàn máa pariwo. Ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó gbọ́nà míì yọ. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó jọ pé ìjà àárín K1 The Ultimate àti Emmanuela ò ṣetán àti parí látàrí bí Emmanuela ṣe gba ẹ̀rọ ayélujára ìyá Malik ìyẹn Bísọ́lá Badmus lọ láti kí ọmọ ẹ̀ tó bí fún àsìkò ọjọ́ ìbí, ṣùgbọ́n tíyẹn ò gbọmọ lọ́wọ́ rẹ̀. Emmanuela sọ pé bó ṣe ń ṣọjọ́ ìbí mi lónìí, wàá máa dàgbà pẹ̀lú oore ọ̀fẹ́. Kò sẹ́ni tó máa ṣaburú sáyànmọ́ rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọlọ́run ó máa pa ọmọ nínú ààbò rẹ̀, yóò sì ṣíjìgbọ́ kí ẹ̀mí rẹ̀ kó gùn. Ohun tí Emmanuela kọ yìí ló mú káwọn èèyàn máa sọ pé àbòsí wà nínú ohun tó ṣe yìí, àti wípé ó ṣe jẹ́ pásìkò tóun àti ọkọ rẹ̀ ń jà ló wá ń kí ọmọ náà kú ọjọ́ ìbí. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ nípa gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Fúnkẹ́ Akíndélé. Táwọn kan sọ pé kò kí ń kó àwọn èèyàn mọ́ra, kò tún lawọ́. Ṣùgbọ́n ọkùnrin tó máa ń ṣeré kéékèèké lórí ẹ̀rọ ayélujára ìyẹn Kàmọ́ sọ pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà, àti wípé sísúnmọ́ni ni ìmọ̀ iṣẹ́ ẹni. Ó ní ẹni tó ń lawọ́ tó kóyàn mọ́ra ní Fúnkẹ́, àti wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ràn lọ́wọ́ tó sì máa sọ fún pé kó bá pariwo síta. Ṣùgbọ́n tó yẹ pé òun jẹ́ tó máa ń pariwo ló jẹ́ káwọn èèyàn mọ̀. Ọkùnrin náà sọ pé oṣù tó kọjá ní Fúnkẹ́ ra fóònù olówó ńlá fóun, àti wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ribiribi lòṣèré náà ti ṣe nínú ayé òun. Èyí tó ń kọ́ èèyàn sọ pé àṣerọ́ ni wọ́n pawọ́ Fúnkẹ́ láti ọjọ́ yìí wá. Ẹni òun nìyí, òun ló ń rẹpísẹ́ ní ìmọ̀ bóyá òun ni o allegedly ni o Hindubu o gangan ṣé òun ni àbó nǹkan èmi ò mọ allegedly mo kàn ń wò pé ṣé òun ni àbó nǹkan mi mọ nǹkan rántí ká lọ́ọ̀yà àmínú òun ni àbó nǹkan torí gbà yẹn tí Gistlover tó ní kán dáwó fẹ́nu òṣó àti òkété lọ́ọ̀yà tó gbà nìyẹn. Mo rántí ẹ jẹ́ ká máa continue show wa ẹ jẹ́ ká máa continue show wa. Mo dẹ̀ rántí pé kéèsì kan tá à ń ṣe ní Àbújá ní side ọ̀dọ̀ àwọn Gistlover lọ́hùn, side ọ̀dọ̀ àwọn Gistlover òun náà ṣì ni ìyẹn the same person bó ṣe wá dọ́dọ̀ èmi kàn sọ eléyìí kó má dàbí nǹkan tí Bísí ṣe fún mi tán fún mi lọ́ọ̀yà tí mi mọ̀ pé lọ́ọ̀yà dọ̀kásì náà fún mi òun lèmi kọ́ mi sọ pé bẹ́ẹ̀ ni o mi sọ allegedly ni o oye ẹ mọ̀ pé wọ́n ní nǹkan téèyàn tó bá ti ṣèyàn rí ó má yẹ pé irú nǹkan tán ṣe fún mi because ìgbà tí mo tán ní kí n gbé ìgbà tá gbé dọ̀kásì lọ sí court ní London lọ́ọ̀yà tán fún mi tó represent mi ní court tí mo san ogún mi fún lọ́ọ̀yà dọ̀kásì ni lọ́ọ̀yà dọ̀kásì ni lọ́ọ̀yà dọ̀ àwọ̀ òde mọ̀ so ńgbà tí kéèsì padà bàjẹ́ tán fọ́ kéèsì lójú táyé kéèsì bàjẹ́ tán tún wá sọ wípé àwa ni ká lọ sanwó fún ṣóyé lèèyàn kan wá já wa tán pé lọ́ọ̀yà ṣebí lọ́ọ̀yà dọ̀kásì nìyí ó dẹ̀ ní yes lọ́ọ̀yà dọ̀kásì lọ ẹni because òun mọ̀ pé ẹni tó gba lọ́ọ̀yà fún dọ̀kásì lọ́ọ̀yà permanent lọ́ọ̀yà ẹni yẹn nìyí ó ní yes ó lóun lè ṣe lọ́ọ̀yà fún dọ̀kásì kóun tún ṣe lọ́ọ̀yà fún mi ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi so ó ti lọ fà ó ti lọ fà àlẹ́jẹ́ mi sọ pé òun ni mi mọ̀ o mo kàn ní kẹ́ ẹ wò pé ṣé òun ni àbóhùn kọ́ mo kàn ń béèrè ni ó ti yé yín so mo kàn ń béèrè ni o mo kàn ń béèrè ni o because case tá ti jọ pàdé as a matter of fact òun ni permanent lawyer àwọn ẹnu ìṣó àti gbogbo group wọn yẹn òun ni permanent lawyer wọn òun lájọ máa ń pàdé case kan náà wà l'Abuja òun ló wá so side tó dẹ̀ wà àwọn tó ń represent kò kí ń ṣe side baba Mohbad ìyẹn side tó wà kò kí ń ṣe side mi wá mọ̀ bóyá òun ni o àbó nǹkan bóyá ó dẹ̀ máa ń ṣe irú ẹ̀wẹ̀ mi ò mọ̀ ẹ mọ̀ nínú iṣẹ́
ẹjọ́ ó lè jẹ́ pé èèyàn lè rẹ̀. It's totally rubbish. Go and check what Instablog posted. It's a way of dragging back Naira Marley and Sam Larry to divert our attention from the real criminal. We will not take that here. Forget it. Ẹgbàgbé òṣì. Anything that has to do with Gistlover, I have Gistlover. Gbogbo nǹkan tó post nípa Mohbad gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́. Mo save ẹ̀. Yes, mo save gbogbo ẹ̀. Gbogbo update yẹ. Gbogbo àwọn artists tó represent yẹ. They should be picked up for thorough investigation. Tó bá jẹ́ pé àwọn tó represent ìwọ Gistlover, àwọn celebrity tó represent yẹ nígbà ikú Mohbad, why are they not being picked? Àbí ìgbà tó ń ṣe live ìwọ kọ́ ló stream ẹ̀. Ṣé ìwọ kọ́ ló stream ẹ̀? If you have no connection with Gistlover, you will not carry your celebrity status to go and be doing boy and be saying yes ma for Gistlover. Ìtorí election was assassin tó máa pàyà yín. If you have no attachment with Gistlover, you will never carry your celebrity status to say yes ma for Gistlover. All the celebrity representing Gistlover during Mohbad case should be picked. Should be picked up for thorough investigation. Yes. Èló lẹ fòkú Mohbad pa. Èló lẹ gbà. Báwo lẹni tí lawyer ẹni tí ó represent Gistlover. Báwo ni lawyer ẹni ẹ ṣe máa lọ sọ pé òun jẹ́ lawyer bàbá Mohbad. Wèrè lẹ pè wá ni. Ṣé bẹ́ẹ̀ náà lẹ rò pé gbogbo wa burú ni. Àbẹ́ lẹ rò pé akan náà gbọ́n ni. Gistlover, èmi àtẹ́jọ́ máa tá tó ń bí ni. Forget it. Forget it. Lawyer ló kó bá Baba Ìjẹ̀ṣà. Lawyer ló kó bá Bobrisky. Lawyer ló kó bá Baba Suwe. Gbogbo bí Baba Suwe ṣe ń pariwo tó. He was not with good lawyer. Baba Suwe is a prominent personality. He's a name to reckon with. Yomi Fabiyi, to the fair Baba Suwe. You see what they were doing to Yomi Fabiyi. But it was then they were calling her Ikebe Super. They were calling him Ikebe Super. Gistlover, now we already broke to Rosita. Oh no, was assassin. Toma pa won mu e, toma ku rewerewe. We want to know who that lawyer is. That lawyer is the one representing the person that is representing Gistlover. Why would the person, the same lawyer, represent Baba Mohbad?